olúwa wa orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo àgbáyé pátápátá. Ọlọ́run mi ti ń gbé ní ga. Kí a tó bí ni sáyé, kí a tó sọ ọmọ tí a bí sáyé lórúkọ, ó di dandan kó ní ìmọ̀ sí Olódùmarè ọba. Orúkọ tí a bá sọmọ ó ní í ṣe pẹ̀lú ìbáwáyé ọmọ. Olúwa mi ajagunṣẹ́gun ní olú ọ̀run, ojú ti rí yeye ká tó pe ọmọ lórúkọ aṣẹ́gun. Èèyàn kì í jólúwa ṣẹ́gun láì nídìí. Ó lóhun tí yeye ọmọ rí kí wọ́n tó fọ́mọ lórúkọ tó wuyì létè. Ọ̀gbẹ́ni Dàda Olúṣẹ́gun Johnson, àyájọ́ ọjọ́ 25 oṣù kẹjọ ni wọ́n bí ọ sí agbo ilé Ẹ̀sìnkì ní ìlú Ayégúnlé Èkìtì. Àṣẹ Olódùmarè ọba ni. Ọ̀nkú Ṣẹ̀gẹ́, àṣeyọrí ẹ̀dá ni ó jẹ́ kí wọ́n kí ni kú oríire. Ọ̀nkú Ṣẹ̀gẹ́, ó kú oríire nítorí o ti bọ́dún yege. Àyájọ́ ọjọ́ èní náà ní Olúkọ̀yà ìyanu Olúwa, ọmọ Olúṣẹ́gun Dàda àrólẹ́wálé ayé. Ọmọ ni ìní Olúwa, ọmọ inú sì ni èrè rẹ̀. Gẹ́gẹ́ bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn èwe rí. Bọ́mọ òjọ ṣòkòtò yóò jọ kìtìpá. Ọmọ yìí jọ Olúṣẹ́gun púpọ̀ ó jàre. Ọmọ àjànàkú kò ní yàrá, ọmọ tí Olúṣẹ́gun bá bí Olúṣẹ́gun ni yóò jọ. Ìyanu Olúwa kó pẹ́ láyé, ìyanu Olúwa kó dàgbà. Ìyanu Olúwa ń ṣọjọ́ ìbí, Olúṣẹ́gun bàbá rẹ̀ náà tún ń ṣọjọ́ ìbí. Ọlọ́run mi náà jónirun ní kó fi iná jó ọ̀tá rẹ̀ run. Gbogbo ẹni bá fẹ́ ṣe ọ́ kí wọ́n fọwọ́ ara wọn ṣera wọn. Iná ń bẹ lórí àpáta. Ọlọ́run Dr. Olúkọ̀yà kò yí padà. Mountain of fire ń forú láìláì. Dókítà alábẹ́rẹ́ okú oríire. Ogun bẹ́rẹ́gúnbẹ́rẹ́ ó yọ ogun lọ́gọ́ ènìyàn tí ń bẹ nínú àìsàn kúrò nínú àjàkálẹ̀ àrùn. Ara wọn yá gágágá. Ó yọ yín ó fẹ́ yín yọṣọ ọmọ aráyé lóore. Specialist in dental and maxillofacial appliances, construction, fabrication. Olúwa o. Ohun tó ní í ṣe pẹ̀lú eyín níṣẹ́ tí wọ́n tẹ́yìn bá ti ń yọni lẹ́nu. Tí a bá ti lè dọ́dọ̀ Olúṣẹ́gun, eyín tí ń yọni lẹ́nu á yá gágágá. Tí ẹ̀yin bá ń yọ yín lẹ́nu ẹ̀rìn tó dọ́dọ̀ Olúṣẹ́gun, ẹni tó bá mojú ògún ní pobìnírè. Head of Dental Laboratory Technology, Ekiti State University Teaching Hospital. Ọ̀gbẹ́ni Dàda Olúṣẹ́gun Johnson wọ́n ni mò ń kí tí mò ń perí lọ́wọ́lọ́wọ́. Èní gan lọ́jọ́ ìbí rẹ̀ pé aláṣẹ Shekem Dental Services Care Ládó Èkìtì. Olùdásílẹ̀ Shekem Foundation, àjọ tí ń ṣe ni lóore tí ń yọni kúrò nínú òṣì. Aṣojú Oriflame Product láti Sweden lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìwọ ni mò ń kí, ìwọ ni mò ń kí tí mò ń kì. Ṣé ẹ̀yin náà ti gbọ́ nípa Oriflame? Ìpara tí ń mára ènìyàn ń jọ̀lọ̀, tí ń mára ẹni dán, tí ń mára ẹni tutù mìnì jọ̀jọ̀ bí ọ̀gẹ̀dẹ̀ tí a gbìn sí padò. Ṣẹ́gun ni aṣojú wọn. Ààyè ò sí fún kúrúnà àti èélá. Tí o bá ti lè lo Oriflame, tapá ti tan lá máa dán bíi tọmọ tuntun. Olúṣẹ́gun Johnson, akẹ́kọ̀ọ́ gboyè nílé ìwé Federal College of Dental Technology Therapy, Enugu. Èso ilé ìwé Federal University of Technology Owerri ni mò ń kí. Olúṣẹ́gun Dàda Olúṣẹ́gun kàwé dé góńgó kò dúró. Ó gboyè kóyè nínú ẹ̀kọ́ kò sinmi. Ó gbayì ó gbẹ̀yẹ nínú ìmọ̀ èdè kò fẹ̀yìntì. Kéyìn ó tó ṣaṣojú àwọn òyìnbó, iṣẹ́ kékeré kọ́ ni. Ta ni ń jẹ́ pé kú fólógbò pamọ́? Ta ni ń jẹ́ pẹran kó fẹ́ kun ṣàdènà? Ta ni ń jẹ́ fòpè ṣaṣíwájú ẹgbẹ́? Dàda Olúṣẹ́gun Johnson, ó lọ́pọlọ pẹ̀lú làákàyè tó kún dẹ́múdẹ́mú. Ó ti sọdún èyí tán kó o tún ṣe míì sí i. Ó yá èrò sí mi, mo fẹ́ lọ sílé Olúṣẹ́gun tí ń ṣọjọ́ ìbí. Ayégúnlé Èkìtì nílé bàbá rẹ̀. Ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pa ni, àkúkú bẹ́ẹ̀ ni orí tó yá jogun ẹnu lọ. Ilé Ẹ̀sìnkì nílùú Ayégúnlé Èkìtì nílé bàbá tó bí ẹ lọ́mọ. Ṣẹ́gun Dàda Johnson, ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí. Ọmọ ìgìrìgìrì gbọ́mọ sánlẹ̀ ó gbèkúrò òyìnbó nù. Ẹ̀yin lọ́mọ òkìkí òpẹkùn. Ẹ̀yin lọ́mọ onílé àmọ́ kẹrun odi. Ẹ̀yin lọ́mọ onílé àmọ́ kọ̀nàpà lógbò. Ọmọ èṣù sọ nìkan kẹ́sọ́ ọmọ rẹ̀ lókìkí. Ìwọ lọ́mọ ògún ẹrírọ, ọmọ ògún àrírọ. Ọmọ ògún ilé ń pajá fún toko jẹ́. Ọmọ ògún, ọmọ lúdà mìnìmìnì láàkọ̀. Ọmọ ọ̀dà kan márìnrìn dì. Ẹrun dàkéṣe méjì kan mú ìpàjá ògúnlú lẹ́rìn. Ọmọ olójìjẹ rọra inú odi. A kì í lápá àti bàbá kámánì ti yeye. Ọ̀gbọ́n ilé ọ̀dọ̀fin nílùú Ayégúnlé Èkìtì nílé màmá rẹ̀. Ọmọ onídọ̀fin òróró bílẹ̀. Ọmọ onídọ̀fin ọ̀jábóyèdè. Àìkùn náà rẹ́rìn nímú dọ̀fin rèmí.
ọmọ onídọ̀fin ògbóyè gbọ́lá láti kó ẹ̀yẹ ṣe bí wọ́n lọ́mọ bàbá wa Joseph Ògúndáre dada aka overseer Olúṣẹ́gun Johnson ṣe bí ìyàwó rẹ lọ́mọ olùṣọ́ àgùntàn Pópóọlá ti Ìtìọ̀ lókè Ìmẹ̀sí Èkìtì bàbá Fìyìnfólú bàbá Olúwafẹ́rànmi bàbá Olúkọ̀yà ìyanu olúwa tó tún bẹ́ẹ̀ ń ṣọjọ́ ìbí àrólé àwo Dr. Mark Àdùbí ní USA medical practitioner ní Texas ọ̀rẹ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ gidi tó jójú lówó Dr. Àdùbí fẹ́ràn Olúṣẹ́gun gidigidi Olúṣẹ́gun ṣe bí wọ́n lọ̀rẹ́ Dr. Ọládìméjì Síkírù ọmọ Ọ̀yọ́ Aláàfin Olúṣẹ́gun ìwọ́láwó ìmùlẹ̀ barista Adéọlá Austin Oyinládé akọníwájú adájọ́ àbúrò ajagunfẹ̀yìntì ìyẹn rìtáyà army dada Augustine dada Olúṣẹ́gun Johnson ire ti bá ọ ire ti dúró tì ọ ire nígbà gbogbo ire lọ́jọ́ ayé porongodo.